ìjẹ́ Àgbàlá Gabriel tó deserve irú àwọn ọ̀rọ̀ yìí. Bàbá ológun dúdú yìí níbo ló ti gbọ́rọ̀? Bàbá ológun dúdú yìí ta ló gbéṣẹ́ fún? Àwọn ó láwọn ọmọ Sule Suebebe, ó láwọn ẹbí Sule Suebebe. And the last time I checked, gbogbo wọn kò sí anybody tó gbé iṣẹ́ fún ológun dúdú. Ológun dúdú náà ń lo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́, òun náà fẹ́ fi taṣẹ́ ni. Ológun dúdú náà ti ń ṣe kí ni, òun náà ṣe fracas ni. Wọ́n send sí mi, mo send sí Fẹ́mi. Mo ní Fẹ́mi, respond to this. Èmi dẹ̀rẹ́ o, mo ní listen to it, kó dẹ̀ reply mi kó respond sí. Ìmílẹ̀ ló sọ pé ìmílẹ̀ ló náà ti send sí gbogbo àwọn àbúrò ẹ̀, ló send sáwọn ẹgbẹ́ ẹ̀. Àwọn yẹn ni wọ́n mọ̀, àwọn family wọ́n ní àwọn ò mọ̀ nǹkan kan pẹ̀. Wọ́n sì ti bá wa sọ̀rọ̀. Wọ́n ní wọn ò mọ̀ nǹkan kan pẹ̀. Ṣé a wá rí ológun dúdú? Màá tún wá sọ àwọn ọ̀rọ̀ kan torí Fẹ́mi lè fẹ́ máa ó lè ṣe close mi ṣé ó lè fẹ́ máa wọ mọ́tò. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Màá tún wá sọ àwọn nǹkan kan fún yín. Ẹni tí àwọn ẹ̀dá kan fẹ́ bà tiẹ̀ jẹ́. Ẹni tí ọmọlúwàbí bá ń bẹ lára ẹ̀ tó náà ní nǹkan tí wọ́n lè bàjẹ́ yóò pì tí tẹ́dá kan bá fẹ́ bà tẹ̀dá kan jẹ́. Kódà mo rí kanú àwọn olórí burúkú kan wọ́n ní 419 mo ní mi mọ́ tí wèrè gbé kalẹ̀ àti wà àti fámìlì rẹ kí ni tẹ́ ẹ kó jọ àṣeyọrí wo rẹ tí ì ṣẹnu ayé àní lajúlẹ̀ kẹ fún ìsìláàmù ní ṣúná tí ì ṣe tiẹ̀ no ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀rọ̀ mùrúwà ìjọmọlúàbí ọ̀tọ̀ ọ̀rọ̀ mùrúwà ìjì ọmọlúàbí ọ̀tọ̀ ẹ̀sìn islam ló kọ́ wa ní bá ṣe báyẹn ṣe ẹ̀sìn islam bẹ́ẹ̀ bá wá pèrè ní mùsùlùmí tí ò sí ìwà ìbáṣe lára rẹ̀ ẹ gbà pé yẹn kì í ṣe mùsùlùmí no Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì dé bá wọn kan ní Mẹ́kà tí wọ́n ṣe mùsùlùmí báwo ni Rasulul Karim ṣe bá wọn ṣe Ànábì dé bá wọn kan ní Madina tí wọ́n ṣe mùsùlùmí báwo ni Ànábì ṣe bá wọn ṣe báwo ló ṣe bá wọn ará Mẹ́kà ṣe tí ọ̀pọ̀lọpọ̀ wọn fi gba Islam báwo ni Muhammad ṣe bá ará Madina ṣe tí ọ̀pọ̀lọpọ̀ wọn fi gba Islam ẹ̀yin òpònú dìdìrín kan wọ́n pẹ́ ti tẹ̀tà fáwọn ọdún yẹn ti pọ̀ jù ẹlòmíín pé 419 ní bàbá ńlá bàbá àwọn ẹlòmíín bí àfa yẹn wà tí ọ̀jẹ̀ ni tó bá jẹ́ pé déédéé bá tẹ́gùn Ọlọ́run ṣe fẹ́ sí mi tó bá fẹ́ sí bàbá ńlá bàbá rẹ ni ò ní máa wúrú rádaràda ẹni tí ọba ti nírú ẹni ò lè mọ iye ẹni ṣé ti bọ́ ọ̀dá rẹ àbí bá rẹ ológun dúdú ṣe yìí ṣé nǹkan gidi ni ṣé nǹkan gidi ni ológun dúdú ṣé nǹkan gidi ni ẹ̀yin náà gbọ́ gbogbo statement mo fẹ́ kẹ́ gbọ́ statement ológun dúdú ni o mo fẹ́ kẹ́ gbọ́ statement ológun dúdú kẹ́ gbọ́ gbogbo òrìn àjò tó ní òun àti bàbá Suebebe ti jọ rìn nínú ayé bẹ́ẹ̀ ṣe wá jọ rìn tó èrè wo ni bàbá yìí jẹ lára rẹ ológun dúdú èrè wo ni Suebebe jẹ lára rẹ kó tó kú láyé. Èrè wo ni mo fẹ́ kẹ́ gbọ́ ìgbà tí ọmọ bàbá Suebebe tó pin ológun dúdú nígbà tí Fẹ́mi pin ológun dúdú tí Fẹ́mi pè láti àdírẹ́sì ẹ̀ pé àkílódé pé kílódé ta ní tẹ́ẹ̀dẹ̀ fẹ́ bá Àgbàlá Gabriel ló kọjá ẹ máa gbọ́ ọ̀rọ̀ yẹn mọ ìyẹ̀mọ́ tí bàbá yìí sọ ẹ máa gbọ́. There's one video you do about Mr. Daniel Adewu, the late Adewu. Ẹ máa gbọ́ o. The one of his son. Okay. I'm his first son. My name is Oluwafemi Adewu. And that's music you do about it. Sorry. Who give you those information, please? Okay. Ẹ máa gbọ́ ohun tí Fẹ́mi ọmọ bàbá Suebebe
nígbà tó pe ológun dúdú ó ní talẹ́ńtọ́ sọ fún yín pé bàbá àwọn lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ Àgbàlá Gabriel ẹ máa gbọ́ tó ológun dúdú sọ. Ológun dúdú sọ pé Suwe Bebe bá Sunny Adé ṣiṣẹ́ kí ló tó ológun dúdú òbóde kó máa bá Sunny Adé ló kọjá òun kékeré ló wí o nú ọ̀rọ̀ rẹ̀ o ó ní bí Suwe Bebe ṣe wàhálà pẹ̀lú Sunny Adé tó pé Sunny Adé ò ṣe ẹgbọ́ lẹ́nu ẹ̀. Ẹni ìbàjọ́ farabalẹ̀ tó bẹni tó sọ̀rọ̀ ní bẹni tó sọ̀rọ̀ tó bẹni tó sọ̀rọ̀. Ẹ máa gbọ́ o. Ok. Ẹnìkan nínú yín ló pè mí tó sọ fún mi wípé ọmọ Dayọ̀ lòun torí Dayọ̀ sí friend ìwọ sí friend wà tó wà láyé. Ẹ máa gbọ́ o. Ológun dúdú ní sọ̀rọ̀ yẹn o. Ó ń bá Fẹ́mi ìkànnú ara àwọn ọmọ bàbá Suwe Bebe àwọn ọmọ alálùbáríkà àwọn ọmọ tí wọ́n ń sálára mú oore jẹ àwọn ọmọ tí wọ́n ń sọ ọmọ tí ń fi bí gún ojú olóore kí ni problem ẹ̀yìn yẹn náà. Ẹ̀fọ́ àrí kìrìsìtẹ́nì kẹ́ ti sọ pé wàhálà àfà yẹn ti pọ̀ jù sọ ọ̀rá dátà fún mi ni ṣé mo gbé ọ̀rá fún ọ̀dọ̀wọ́ ẹ̀ ni. Asúlùmùsùlù máa tún yọ ọmọ lè kí amọ̀tì gbogbo ọ̀rá àbòsí òkùnkùn tó bá dijọ́ gbèǹde. Ànábì Musa sallallahu alaihi wasallam ni ó ní àbíbulí àhíkà máa tún ìbùlì nafsi. Àbíbulí àhíkà máa tún ìbùlì nafsi. Ìntọ́ ọba fẹ́ fúnra rẹ ní kò fẹ́ fún ọmọlàkejì ẹ. Gbogbo ìgbésí ayé táwọn alábòsí ń bá Àgbàlá Gabriel rìn ta ló bẹ lọ́rùú ẹ̀nu ayé tiẹ̀. Ta ló bẹ lọ́rùú ẹ̀nu ayé tiẹ̀. Ẹ máa gbọ́ ohun tí ológun dúdú wí o. Bọ̀dá àgbàyà yẹn ẹ máa gbọ́ o. Ẹ gbọ́ o. Wípé nígbà tí mi ò fẹ́ sọ mọ́ọ̀jì nígbà tó o mọ̀ mí mi ò fẹ́ fún ọ ní mọ́ọ̀jì nípa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Ṣùgbọ́n àpírí fún ẹ ìdínkù lẹ́kọ̀ọ́ tá a jọ wà nígbà tí ìjà rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣé ẹ gbọ́ nígbà tẹ́ ẹ mú bàbá Suwe Bebe lọ sádó tẹ́ ẹ mú lọ sádó Èkìtì gbogbo bí ẹ mú káàkiri náà lọ sarajọ tó dá àárẹ̀ sí bàbá yìí lára nígbà gbogbo yìí sọdá láàárẹ̀ tán ṣe é sújà mọ́ gbogbo yìí ọdún tí bàbá Suwe Bebe bí bá Sunny Adé ṣiṣẹ́ tí wọ́n fi ń sọ pé òun lọ Adó òun lè Èkìtì ọ̀rẹ́ ti lé fún ẹjọ́ gbé ń bàdàn ẹjọ́ gbé lẹ́kọ̀ọ́ kí ni tọ́ka sí kankan ti bẹnu ayé bàbá yìí ẹ máa gbọ́. Ọ̀rẹ́ jẹ́ fún láti máa tó mọ̀ wá ìrọ̀ àwọn tó bá mọ dáàdì ẹ̀ dáadáa wá sọ fẹ́ pé ológun dúdú ọ̀rẹ́ mi náà mi ò mọ̀ yín torí dàgbà sí táì tó jẹ́ pé ní fídẹ̀ǹtì kan tó ṣubú ńgbà kan tó sì máa mọ ọtí ní Èkó bóyá wọn ni mo pè bóyá kan náà ọmọ wọn ni wọn láwọn ò lè lọ sí Òṣòdì lọ́jọ́ yẹn á láti make arrangement gbogbo bó ṣe lọ ṣùgbọ́n mi ìfẹ́ fẹ́ detail. Gbàgbọ́ ẹnìkan wá pè mí mo mọ̀ ìfẹ́ àwọn bọ́ìsì ẹ̀rẹ́ tó mẹ́ta ọ̀ mẹ́rin bọ̀dì ní ìmọ̀ anybody yín tó kàn máa ń sọ létí nípa àwọn ọmọ òun wà ní Ìbàdàn kankan bẹ́ẹ̀. Ẹnì wá pè mí pé òun. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi share program yìí o ọdún ayọ̀ dáadáa àbúrò ní sẹ́yìn s'Àgbàlá Gabriel kí ló fi sí anybody náà ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ní ṣẹlẹ̀ yìí náà kò ní ká anybody mọ́ pẹ̀lú ẹ̀sìn ẹ̀ irú ológun dúdú yìí ní ìsìn àtúrọ̀ tàbí èlùbọ́ eléyìí ní fi yé wa pé gbogbo ewu ìwèrè tárakùnrin ń ṣe ó ń ra ẹ̀yin náà ewu gbà tó ń kọ́ ní ewì kí àwọn lọ́balọ́ba tí ń bà wọn ló kọjẹ́ ṣé bá dẹ̀ ṣe lajú lẹ́rẹ̀ẹ́ tí bàjẹ́ ọmọ gbòòrò nílẹ̀ Yorùbá tí bàjẹ́ ọmọ gbòòrò nílẹ̀ Nàìjíríà táwọn kan ọmọ ronú àti máa fẹ́ máa bá tèèyàn jẹ́ nítorí káyé wọn lè dá ẹ̀yin dìdìrì òpónú kan pé fọwọ́nì kí ló gbé kalẹ̀ ẹ máa gbọ́ wúrowúro tádúró àgbà àyà tí ń wí wúrowúro ọba yẹn lo ìgbésí ayé ìwọ àti bàbá Suwe Bebe ọlẹ́jọ́ lè gbésí ayé ẹjọ́ pẹ́lẹ́yìn bàbá Sunny Adé ara arákùnrin yóò wà yá anybody lórí online ọ̀rẹ́ kẹ́kọ̀ọ́ jáde s'Àgbàlá Gabriel ìwọ tó ṣe wà ń kéde tó ń béèrè ẹ̀tọ́ Suwe Bebe tí ò sí lọ́wọ́ Àgbàlá lọ́wọ́ ẹ̀ yìí ṣé bó rí lọ́la nígbà tí ń gbé kiri tára rí ọ̀yá
ọwọ́ ń sọ ní ìsìn pé ẹjọ́ gbé ládó ìwọ lọ́ba wáṣẹ́ síbì kan ẹjọ́ gbé nìbàdàn ẹjọ́ gbé lẹ́kọ̀ọ́ nígbà ara rí ọ̀yà ń bo lọ wà sóòrí para rí ọ̀yà sọ wà èló lè ràn lọ́wọ́ èsì ọwọ́ kú tán ọwọ́ ń bẹ̀rẹ̀ fún dúkìá tó fẹ́ jogún ilé tí ẹ sìyàn sí ó tún bí Àgbàlá Gabriel lérè pé inú Àgbàlá àti Suwe Bebe ta ló nílé ìwé ilé tí ń bẹ lọ́wọ́ Fẹ́mi ọmọ bàbá yìí ọwọ́ Fẹ́mi nìwé ilé wà ẹ máa gbọ́. mi ò tiẹ̀ wá mú orúkọ ẹ̀ tó dárúkọ ẹ̀jọ́ yẹn. ẹ máa gbọ́ irọ́ burúkú ẹ máa gbọ́ irọ́ burúkú ẹ tọ́ mọ ewì búkà tọ́mọ yẹn bà ló kọjá tọ́ wa lẹ́ni tó pè ọ́ tó lo id number ọ̀dà akọ ẹ̀jọ́ yẹn ò mọ òkú ẹ̀ mọ́ ẹ máa gbọ́rọ́. wípé ọ̀rọ̀ bàbá àwọn wípé ẹ̀dá ìdá ọ̀fẹ́ yẹn pé ẹnìkan ló wá ní kò pè mí wípé ológun dúdú lè bá wọn dá sí i mo wá ní kí ló ṣẹlẹ̀ pé nígbà tí bàbá àwọn ti kú pé nǹkan kó ṣàṣọ sórí yẹn. ológun dúdú ní sọ̀rọ̀. yes sir nígbà tẹ́nìkan pè tẹ́ ẹ̀mẹ́ tó pè yín ìjẹ́ gbìyànjú àti sọ́fẹ́ tó pè yín ipò kẹrẹtẹ fẹ́ rí mẹ́ta nù ọmọ bàbá Suwe Bebe kọ́ wá bá ń ṣe mítìn tẹ́nìkan pè tẹ́ lọ id number bẹ́ẹ̀ni tí ń parọ́ fún Obama ẹni tí ń parọ́ mọ̀ pé rọ́ọ̀lù ń pa tọ́kílẹ̀sì pàwọ́ tẹ́ ń parọ́ fún gan mọ̀ pé àdó rọ́ọ̀kù ní àtúrò tàbí èlùbọ́ ni. ẹ deserve k'Àgbàlá Gabriel ọ̀nà ìwé ológun dúdú you deserve judgement ẹ deserve k'Àgbàlá Gabriel ọ̀nà ìwé wọ́n dẹ̀ ń gbé gbèsè lórí ẹ̀ torí pé ìwà àbánilókọjẹ́ lélẹ́yìí ìwà ìdọ̀tí yìí ló kọ lélẹ́yìí lẹ́rìn gbẹgbẹ ẹlẹ́gìdì dídé tìkára ẹlẹ́gìdì tógútógú àti tani pẹ̀lú tani níwájú tani sọ yẹ kárúgbó àgbàlagbà náà tún yà fi ibi sólóore ẹ máa gbọ́. pẹ̀lú bí ìrìn àjò bàbá yín ṣe rí kò sí nǹkan tó ní pé kọ́ má tiẹ̀ compensate yìí. ẹ máa gbọ́. I don't have anything to take from you. pẹ̀lú bí ìrìn àjò bàbá wọn ṣe rí kọ̀yẹ ká mọ́ compensate wọn la ilaha illallah ẹ̀rọ ayé bà mí ayé tó tó o pẹ̀lú adúrú wàhálà tarakùnrin ṣe t'Àgbàlá Gabriel ṣe lórí bàbá Suwe Bebe ìwọ ológun dúdú òrónú àti compensate Àgbàlá Gabriel ológun dúdú òrónú pé kò ké wípé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ compensate Àgbàlá Gabriel pẹ̀lú charity tí ń ṣe yìí ọwọ́ ló tún wò ikú ẹyẹ k'Àgbàlá Gabriel compensate wọn lórí kíni ṣé wọn bàbá wọn ṣe ìṣọ́ráǹtì sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel ni ara èèyàn ọ̀yà táwọn ọmọ iná dẹ̀ ń bí tí Ọlọ́run tí ń yin Ọlọ́run lára Àgbàlá Gabriel arákùnrin ń gbé bàbá Suwe Bebe káàkiri ó tún gba olùtọ́jú fún àwọn méjì ni wọ́n ń tọ́jú bàbá Suwe Bebe kí kádàrá Ọlọ́run tó tó ọwọ́ á ní òkèwì torí k'Àgbàlá Gabriel ló lè compensate wọn ẹ̀yin èyí ẹ máa bẹ̀rù àti bọ̀tán o ẹ máa gbọ́ o. àwọn èèyàn tó bá jẹ́ pé wọ́n fẹ́ yàn jẹ lè ní dá sí tó bá jẹ́ pé ìsìn pé ìwé ìsìn kí bá yẹ pé mo mọ nọ́mbà ẹ̀. ṣàmì pé ológun dúdú tó lòun máa ń ó ní ajàjàngbára lòun àwọn èèyàn bá fẹ́ yẹ̀yẹ̀ jẹ lòun máa ń dá sí arákùnrin dìsáàfù gbogbo tó ní í ṣe pẹ̀lú Àgbàlá ẹ̀yin olólùfẹ́ Àgbàlá ológun dúdú dìsáàfù láti nà níwèé. bó ṣe rí nù Oyèdìran kò rí nǹkan kan jẹ mọ́ ìjẹkújẹ lókù ìwọ ní tí wọn bá yẹ̀yẹ̀ jẹ ìwọ tó ọba yẹn ló kọjá yìí nísìn bóde kọ wá kéwì fúnra rẹ̀ ológun dúdú bóde alẹ́ mi tọkàn ti faná lé koko ẹ máa gbọ́ kàtàkàtà lẹ́nu àgbàlagbà. bí mo ṣe yá fẹ́ sí màá pè é láti tún fẹ́ mú bá fẹ́ sí I couldn't get to anybody nínú yín ṣùgbọ́n gbàtẹ́ni yẹn pè mí tó sọ ọ̀rọ̀ yẹn. ẹni wo ló pè yín bọ̀dọ̀ ológun dúdú ìkà ní àtúrọ̀ tàbí èlùbọ́ ní àtúrọ̀ tàbí èlùbọ́ ní. Oyèdìran Fúnmilọ́lá àbúrò ní sẹ́yìn àtúrọ̀ tàbí èlùbọ́ ní bọ̀dọ̀ ológun dúdú
àgbàyà ní ìkàdẹ ní ẹ̀dá kò sì ní máa ṣerú eléyìí ọlọ́jẹ́ láti mọ̀ tán dáadáa ni eléyìí kọ́ là kọ́kọ́ yín bẹ́ẹ̀ sì bóde tẹ́ máa ba gbogbo yẹn ló kọjọ́ nu àti ń tẹ́rí wọ́n fi sẹ́yìn ni ẹ máa lọ dáko náà ìyálájẹ́ ìyá àlùbáríkà mo gbé fún ìyá yìí ìyálájẹ́ ìrárí ò ní báyìí láíláí wàláhì ìyálájẹ́ ẹ̀yìn sóbìnrin ọkùnrin ní àwọn eléyìí ní ọpọlọ àwọn eléyìí ní ọlàkà ìyálájẹ́ gbogbo ń tẹ́ fi lu ayé yẹn ní fìnira lò ọlọ́run wọlé abọ́lọ̀ ń ṣètò yóò wọlé apá ẹ̀dúró gbẹngbẹng àwọn àfa àwọn ní wọ́n ní anẹ́sù alifu mini umuka wahidu wàwá ìdúkà alifi ní àmúrú àná ìyálájẹ́ kẹyìn bí ẹgbẹ̀rún èèyàn ni mo gbé fún yín ìyálájẹ́ gbogbo ọmọ yín náà yẹn tó yẹn ju lójú ẹ̀mí yín náà ọmọ yóò ti máa dára ọmọ yóò dẹ̀ ní bọ́wọ́ ẹ̀yin náà ní bọ́wọ́ ẹ kú àdúrótì ẹ kú akitiyan ìyálájẹ́ tiwa ọ̀dààmú òfòrò wò mami I love you love you ìyálájẹ́ yẹjú sẹ́nà tó nẹ́tùmọ̀ tó clean ìyálájẹ́ pé arákùnrin ológun dúdú yìí àgbà àyàbójú dúdú ọlọ́pọlọ dúdú onú dúdú aláṣọ dúdú oníwà dúdú orin ẹsẹ̀ dúdú ìkà ìyálájẹ́ ẹ kú òní parí ẹ̀rín yín pẹ̀lú ògo tọlọ́run yóò wọlé apá ẹ dúró dídúró yìí kì í sáriwo lásán pẹ̀lú àlàyé mo máa ń wo ìyálájẹ́ ni hello yes sir dádì wo ológun dúdú àwọn là pẹ̀lú sùúrù àwọn olóríire yẹn rè wọ́n dẹ̀ tó pé ó tó ń jábọ́ tó bá jẹ́ pọ́nmọ̀ pé láìfù ló ń wà ní ìyálájẹ́ ó ṣeé ṣe kọ́mọ̀ lè tàṣírí ààrẹ fúnra arákùnrin àgbà àyàwó èrè yẹn ọlọ́pàá rẹ̀ tó sinra ẹ̀ ọwọ́ àpè ọmọ ìwọ ẹ máa gbọ́. ẹ má fi dúró mo fẹ́ kọ́ tọrọ mọ́ yín lẹ́nu ta ṣe rí nọ́mbà 1 mi sọ nǹkan tẹ ṣe bóyá ó rọ̀ àbí kò rọ̀ kò tẹ̀mí bí lè. my mother Fẹ́mi rè Fẹ́mi tó sọnú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìyálájẹ́ ni wọ́n sẹ́ndì fídíò yẹn sóhun ọlọ́rù bá òun pé ta ló lórí burúkú tó fẹ́ bá yé àwọn jẹ́ yìí bàbá ológun dúdú ibi ọ̀yà ìkàdé olówó àti bàbá sún èbèbè àjọ ń gbé kínní kẹjọ nígbà tára bàbá yìí ọ̀yà kí ni sọpọ́ọ̀tì ẹ pẹ̀lú bàbá yìí ìyálájẹ́ gbogbo lé wo àìkú ẹ̀jẹ̀ I love you for I fall fún ẹ for 42 for car for 42 for you for 42 for you mo fẹ́ dákẹ́ pọ̀ mẹ́ẹ̀bù àti Yorùbá ni o ẹnì kò ní mọ iye èèyàn àfẹ́yàn lórí ìrìn àjò yìí ìyálájẹ́ you are the best wallahi you are the best you are the best you are the best gbogbo bí ẹ̀yin náà bá dẹ̀ ń dé tọ́mọ yín ń dé iwájú lẹ́ẹ̀ máa wà pẹ̀lú ògùn ọlọ́run wọlé apẹ́ tinútinú tọkàntọkàn mo fi wí ẹ̀yin lẹ jára kò ní iye olúlẹ̀ ọwọ́ ló ń bọ̀ olóòdè togutogu lórí àbòsí Al-Qur'ani nìkan ọ̀rọ̀ ọlọ́run olúwa níwá ìsáájà kó fáàsì kó bì nẹ́bà yìí fàtàbá yànú irọ́ nípa ẹnìkan kan ọ̀ránṣẹ́ ó rò pa wàtá dúró pẹ̀lú Àgbàlá Gabriel ó rò pa àti táyà ni irọ́ wàlẹ́ òkálùkù dúró gbẹngbẹng mo tún sọ pé wallahi Rabbul Kaaba mi ì fojú ka Àgbàlá Gabriel báyìí rí lẹ́yìn kí n wọ láìfù ẹ̀ wallahi tallahi Rabbul Kaaba mi ì fojú kan báyìí láìfù rí mi ì dẹ̀ bùkátà kí fojú kan àmọ́ mo rí àgbèsè rẹ̀ àánú tí ń ṣe charity rẹ̀ tí ń ṣe inú tí wọ́n ń bí àwọn ará wọn Christianity àwọn tí ò ní bọ́lọ̀ dáadáa táwọn náà ń bínú ará wọn wèrè nù mùsùlùmí táwọn náà ń bínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pè mọ́sáàsì wọn gẹ́ wọn ò lẹ́ níbẹ̀ dípò táìsì
ṣáàrẹ̀ pọ́lọ́ǹgẹ́ ń tẹ́wọ́ gbàdúrà nílé ìdọ̀tí mọ́ ni. ìgbà mélòó ló lọ wọ̀rẹ́ lẹ́kìtì ìkà nígbà Àgbàlá Gabriel tó wá rí bàbá Suebebe tí bẹ̀rẹ̀ tọ́jú ẹ̀ ológun dúdú abanilókọjá yìí ìkà ẹni bí ọ̀tá Ọlọ́run yìí ṣe mórí ní live kí ló tí ọ̀bọ̀ inú mọ́tò kọ́ wá Suebebe wá bàdàn nígbà Suebebe ọ̀rẹ́ mi kó so mọ́ báyìí kárí ní live kò sẹ́yìn o. Ọláìtàn Ọlákúnlé bàbá ológun dúdú ìkàyà abanilókọjá yóò ṣe yẹn o. Àgbàlá Gabriel ṣe ń gbé arákùnrin káàkiri gbogbo hospital gbogbo ẹ̀ lárákùnrin ìgbésọ̀ online l'Àgbàlá Gabriel ìgbésọ̀ online ológun dúdú ìkà yìí kò wá chẹ́ẹ̀kì ẹ o kò yọjú o. Ṣàmì ológun dúdú yìí dúkìá Suebebe ní wá òun ló fẹ́ jogún. Ó fẹ́ jogún dúkìá ọ̀rẹ́ rẹ̀. Àtúbọ̀tán ṣe pàtàkì. Sẹ́mi ológun dúdú ó fẹ́ jogún dúkìá ọ̀rẹ́ rẹ̀ ni àṣírí ẹ̀ ló tú. Gbọ̀dọ̀ ológun dúdú àfìgbà tẹ́ padà lulẹ̀. Ológun dúdú ó dẹ̀ kọ ìtàn búlẹ̀ fáwọn ọmọ ẹ̀ ìtàn tí ò lè parẹ́. Every year ní social media ọmọ ẹgbẹ́ wa ewì àgbákò ewì ibú ewì òsì ewì àdẹ́wò bíbọ̀ dáadáa kan náà ṣe kọjú nínú tó lò ńlá lé àwọn àfa wọ́n yọ fíìsì àlùbáríkà kò nu ayé ẹni wọ́n yọ kú òní ẹni ọkọ̀ ewì ijó ní tó náà sẹ́ẹ̀tì búlẹ̀tì ewì rẹ̀ sáwọn àfa ọ sẹ́ẹ̀tì ẹ̀sìn mùsùlùmí. Padà lulẹ̀ tó ní tẹ́ bá ti rá àfà tó ní amúwà àlùbáríkà wá ẹ pé ó ní tó bá ní kí ló ń gbé ẹni kí ní ń tà ọdún náà ni wọ́n ti yọ fíìsì àlùbáríkà kó nu ayé èyí tó lógun dúdú ṣe yìí ó dìsáàfù kó gbàwé kóòtù wàláì ó dìsáàfù ẹ̀ iṣẹ́ sì lọ lórí ẹ̀ lọ́wọ́ torí ẹni tó ló pè ń tó àìdí nẹ́bọ̀ máa fà kalẹ̀ ẹni tó gbéṣẹ́ fún ológun dúdú wàá fà kalẹ̀ ẹni tó àìdí nẹ́bà tó pè ọ́ wàá fà kalẹ̀ ó kọ ọmọ yìí ó dẹ̀ fà kalẹ̀ ìwọ tó oníwà àti bàbá Suebebe jọ ṣe tó bẹ́ẹ̀ yẹn tó wàá dán ọmọ rẹ̀ kankan mọ̀ ọ̀rẹ́ àgbákò lọ́ba ṣe àgbákò ọ̀rẹ́ ní ẹ̀. Wọ́n ti ṣe pẹ̀lú Timothy náà nu ẹ̀mí yóò gùn dúró tó yẹ àbúrò ní sẹ́yìn oúnjẹ kú jẹ lárákùnrin yẹn àlìbẹ́yẹ túmọ̀ bù níyì bìrìrì kìyàdó mú rìsọ́ọ̀sù ilé tá a bá dẹ̀ fi tọ́mọ ìrì ní òwò ilé tá a bá fi tọ́mọ ìrì ní òwò at last ìrì máa wú at last kí lè bá ká. Kí la bá ká ọbẹ̀ ẹ̀gbọ́n olówó Àgbàlá Gabriel ìkà àgbà yálẹ̀ lójútì odidi ọ̀rẹ́ rẹ tó ń pìtẹ́ iye ọdún tẹ́ fi jọ ń rìn kiri ara rẹ̀ ọ̀yá ò béèrè ẹ̀ ọ̀wá odidi ọ̀rẹ́ ẹ̀ ọ̀dẹ́ ọmọ rẹ̀ kankan mọ̀ láìláìlọ́lá sígbà tí ń bí àwọn ọmọ òun ẹ̀jọ́ lọ́bẹ̀ ni ọwọ́ ń pìtẹ́ bú nígbà tí bàbá yìí mutí yó tá a pẹ̀yìn ọmọ tẹ́ ẹ̀ dáhùn òun lòún gbé ńgbà náà. Rookie Gold, thank you very much. Àṣàkẹ́ Adé àbúrò ní sẹ́yìn. Ọwọ́ ń pìtà bú. Ẹ̀yin sábà pé arákùnrin yóò lójú tì. Ó tún wá ń sọ fún Fẹ́mi pé nígbà kan tí bàbá wọn máa ń mutí tó mutí yó. Ṣé tí bàbá tó lógun dúdú tó rí ẹ̀ bá pé sọ yóò tún máa sọ yẹ fọ́mọ tó lọ́mọ. Sọ́ọ̀rẹ́ rẹ̀ rí àbọ̀ rẹ̀ rẹ́rùn aládùúgbò burú.
amọ́nisẹ́ ní ọ̀rẹ́ afàìmọ́nisẹ́ ní ọ̀rẹ́ asẹ́nitẹ́bánidárò. ẹ máa gbọ́n tí Fẹ́mi sọ fún un. One video you wà well access ni bọ̀ ní ṣùgbọ́n tó pẹ́ ẹ̀mọ́ orúkọ ẹni yẹn ṣe rí bí mi ṣe wà á sí èmi Olúwafẹ́mi tèmi. pọ́ǹtì wo ni ó sọ àgbàyà pọ́ǹtì wo lè fẹ́ sọ ìkànnì abanilójújẹ́ ni àgbàyà ni. nígbà tó sọ fún ọmọ Dayọ̀ ni ẹ́ tó ti mọ̀ pé ọmọ Dayọ̀ ni ẹ́. ṣé kí n fún yín ní pé ẹ sọ̀rọ̀ wa kí lè fi jọ. mo máa sọ̀rọ̀ mo fẹ́ fọ́ọ̀rọ̀ sí ẹ lẹ́nu nígbà tó pè mí sìn náà kí wá ní pé mo fẹ́ ra àwọn ìyókù ẹ. believing that you are talking on behalf of. èyí tó yẹ kẹ́ ẹ ṣe nìyẹn ìkànnì ni wọ́n ṣe ẹ jẹ́ àkúnfàásì kú bí nẹ́bà yìí fàtàbá yànú báwo lẹ́nu kó sì sọ pé nìkan pè ń lórí fóònù ẹni tó pè ń lórí fóònù ló ń dẹ̀ torí ẹ̀ jáde ṣé tó bá dé kóòtù sí tó máa wí nìyẹn ológun dúdú. bẹ́ẹ̀ ni tó bá dé kóòtù sí tí wàá wí nìyẹn bó bá tiẹ̀ lẹ́nìkan id nọ́mbà wọ́n pè yẹn nígbà tẹ́ni yẹn pè yẹn sọ́ọ̀mọ̀ náà Ìbàdàn kó o ṣèwádìí gbogbo àwọn tí wọ́n jẹ́ akéwì àgbà ṣáájú ṣẹ́ra dáadáa tí wọ́n máa ń ṣe nìyẹn. You are useless baba. You are useless papa. Useless papa. You are useless papa. Àti ga ọ̀rọ̀run. Báwo lè yóò ṣe ga tẹ́ máa ronú kọjá bọ́? Ọ̀rọ̀ gíga kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ akẹ́ Ọlọ́run kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ àánú Ọlọ́run kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Èyí lè jẹ́ Kìrìsìtẹ́nì tí ó tòṣì. Tọ́yẹ kí wọ́n máa bọ́ ni. Èyí lè jẹ́ Mùsùlùmí tí wọ́n máa bọ́ ni. Èyí dẹ̀ lè má ṣe Mùsùlùmí, ó lè má ṣe Kìrìsìtẹ́nì, tọ́lọ̀ wọn dẹ̀ kẹ́ kò sí tọ́kọlọ́ pẹ̀lú yẹn. Kò sí tọ́kọlọ́ pẹ̀lú yẹn. Àwọn tí wọ́n ṣe fóònù tá ń lò yìí, wọn kírun wọn lọ ṣọ́ọ̀ṣì o. Ẹ jẹ́ èso tọrọ fún yín o. Wọn kírun wọn lọ ṣọ́ọ̀ṣì. Wọn kírun wọn lọ ṣọ́ọ̀ṣì. Inna dina inda Allahil Islam. Ẹ̀sìn tó dọ́dọ̀ ọlọ́lẹ̀ sí Islam fine. Àwọn tí a ṣe fún àwọn akírun wọn lọ́sọ́ọ̀sì ṣebí tí a bá ṣe wọ́n dojú ẹ̀ pàṣẹ Ọlọ́run ọ̀dẹ̀ ṣeéṣe. Ọ̀rọ̀ ìjọsìn ọ̀tọ̀, ọ̀rọ̀ àánú ọ̀tọ̀, ọ̀rọ̀ ìkí Ọlọ́run ọ̀tọ̀. Èyàn lè jẹ́ àfáà tí ò ní lè dẹ́ ẹnu ara rẹ̀ bọ́. Ọlọ́run fi dára ni kò ní ìtumọ̀ kankan. Èyàn dẹ̀ lè jẹ́ àfáà tọ́lọ́run ọkẹ́. Èyàn lè jẹ́ àfáà tọ́lọ́run ọkẹ́. Èyàn lè jẹ́ Kìrìsìtẹ́nì tó yẹ pé kò ní rójútu ayé ẹ̀. Èyàn dẹ̀ lè tọ́lọ́run kó kẹ̀sí lọ́dọ̀. Ẹnu ìtarakùnrin yìí ṣe ojúṣe tó yẹ kíjọba Nàìjíríà máa ṣe ọlọ́dẹ̀ẹ̀rẹ̀ ẹnìkan látara ẹran àfẹ́ tí ń bẹ lára ẹ̀ ọ̀dẹ̀ ń pariwo fáyé pé ntọ́kàn rèé wọ́n dẹ̀ ń fún ní support ẹ̀yin kẹ́dẹ̀ tó ń ronú bí ó ṣe jábọ́ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tí bá ń rò lọ́kàn yìí pé kágbàlá Gabriel ò jábọ́ ó ń tọ̀ wọ́n jábọ́ tìrantìran ni ó máa jábọ́ tọmọtọmọ ẹni tẹbítẹbí ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí. Àìmọye ẹni tó oríire rẹ ti nàró látara Àgbàlá Gabriel ni àìmọye mùsùlùmí àìmọye kìrìsìtẹ́nì gbogbo ẹnikẹ́ni èèyàn tá a bí nínú ẹni àbí wọ́n fi ọ̀bẹ gbé kúrò nínú ìyá ẹ̀ ní bá ń ronú àbí ń sẹ́nà àbí ń tẹ́bọ́tì ìgbé kágbàlá Gabriel ò jábọ́ òun tó wọ́n jábọ́ tọmọtọmọ tẹbítẹbí tìrantìran ẹni ìyẹn ìṣe pé o nígbà tẹ́mi ò ronú pé kọ́ jábọ́ kọ́dà pé má bọ̀ ṣọ́ọ̀ṣì ó sì lè pé má bọ̀ ṣọ́ọ̀ṣì ó má pa àfáà ní mi mùsùlùmí ní mi ó ń sojúṣe rẹ̀ ó ń ṣàánú tiẹ̀ kọ́dà pariwo fẹ́ dá kankan pé ó má bọ̀ ṣọ́ọ̀ṣì eric mo ń tẹnu mọ́ that is my point kọ́dà wojú ṣàánú pé ṣé mùsùlùmí nìwọ àbí kìrìsìtẹ́nì nìwọ gbogbo ẹni Ọlọ́run bá rán sí ní ṣàánú fún. Àmín àmín
oyè dìran mo ṣe amínà wọ́n fi ti mẹ́sì mo rí kan tí pẹ́ǹtì gbé àáfàá yìí 419 mo ní èpè mú ọ ní ọmọdún tí mo ti lọ Mọ́kà láti 2005 mo ti ń jàlájì pé mo fojú kan lé ọlọ́fi 2005 2008 tí mo ti ń gun ọkọ̀ wọn àti ìfẹ́ yẹ ìwé bí yẹ ń gbà náà wọ́n tó ń tẹ́sì pé 419 níta ni lórí ìkíni lórí ìpàdé ẹ̀ mọ́ báyẹn ló kọjá mọ́. ìkànnì mo rò pé àfẹ́fẹ́ kágbàlá Gabriel ọkọ lé fún mi náà tọ́ba tó kọ́ pé alhamdulillah àbẹ́bí gẹ́gẹ́ odidi kọ́kọ́rọ́ lé 3 sí 4 lọ́lọ́run tí kò lé mi lọ́wọ́ falilahi alhamdu tèmi tọ́jú orí mi àmọ́ sáwọn alájúlẹ̀ kí tálùbọ̀ kó sí ni sáà alájúlẹ̀ kẹ́ ẹ máa fi kíkójú olóore ní sáà alájúlẹ̀ nígbà tẹ́yìn ò ṣe ẹni tí dẹ̀ tún ṣe tó fi àìmọye mọ́lídì tí wọ́n ìfẹ́ ti Àgbàlá Gabriel lọ tọ́dẹ̀ sojúṣe tó kó wọn mẹ́sáàsì ilẹ̀ fún wọn àìmọye wà nímọ̀ tó lọ àìmọye mùsùlùmí tó ràn lọ́wọ́ àìmọye àwọn aláàjì tó kọ́lé fún àìmọye àwọn tó ra mọ́tò fún l'Àgbàlá Gabriel kì í ṣe para ti dẹ̀hùn náà tán àmọ́ mi àánú ń bẹ lójú ẹ̀ ẹ̀mí àánú ń bẹ lára ẹ̀ àìmọye àwọn tó lọ ń kẹ́nu Islam tí wọ́n láàánú ẹnì kankan tí wọ́n rí tẹ́nì kankan rò tí ẹ ríra wọn báwọn ń tọ́jú ọlá lẹ́dọ̀ ọmọ ń dà ta ló sọ fún yín pọ́nmọ́ òun òye tó báyìí ta ló sọ fún pé kò ní lu ọlá rẹ̀ tá ń gbàjọ ṣèyí ó ṣe ọbẹ̀ dìtàn náà ẹ sọ fún bàbá olówó pé kó ṣe sùúrù ọmọ tálíkà náà fẹ́ẹ́ dé yẹn inú ọmọ tálíkà àná làwa wà alhamdulilayi nídìí sẹ mi bẹ inú èèyàn làwa náà wà báyìí lónìí ẹ ló bá bàbá olówó ṣe tí ó ṣe ọmọ olùsìn náà fẹ́ẹ́ dé yẹn ọmọ olùsìn máa dé yẹn láìpẹ́ yìí ojúlọpẹ sí ṣe ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn dúkìá táwọn olówó kan ní lánàá ọmọ olùsìn ní rà lónìí àwọn ọmọ olùsìn àná atẹ́gùn ti fẹ́ sáwọn náà wọ́n ti dolówó kí lọ́jọ́ orí Àgbàlá Gabriel irú ológun dúdú yìí ọmọ l'Àgbàlá Gabriel jẹ́ sí ẹ àmọ́ torí pé ẹja lábùkù sìgìdí ẹ̀ létí odò ló ń fẹ́ wẹ̀. ẹlẹ́gẹ̀gẹ̀rì rẹ̀ ọdẹ togun ọdẹ tìjàtìjà torí náà gbogbo ẹ̀yin èèyàn bọ̀dá ológun dúdú wọ́n tún ti lulẹ̀ o wọ́n tún ti lulẹ̀ wàláhì wọ́n ti lulẹ̀ ológun dúdú wàláhì rúkì gold wọ́n fẹ́ gbọ́ tọrọ gbogbo ẹ̀yin olóríire ọ̀rọ̀ lórí mọ́sálásí wa eric mọ́ kọ́ síbẹ̀ náà inshallah nípa ọ̀rọ̀ omi tá a nídìí ní mọ́sálásí náà wọ́n ti gbẹ́ bọ́wọ́ fún wa omi dẹ̀ ti yanjú àti parí ẹ̀ àti gbé jì sí àti gbé ke sí ìyẹn tá a fèsì ni ò tí ì jà láǹfààní àti bless mọ́sálásí àti glass tá à ń ṣe lọ́wọ́ ọ̀rọ̀ omi yẹn tí wọ́n gbé fún wa ọ̀dẹ̀ kọ́ ọ̀nà àwa náà níbi 5+ tó bóde lápò wa àwọn èèyàn náà ní o ọ̀rẹ́ mi olóríire kan tó ní má dáa kọ́ òun ẹni ò jí ẹ rí ká sọ̀rọ̀ mọ́sáàsì online torí àwọn olórí burúkú tó fẹ́ máa fi ọ̀rọ̀ mọ́sáàsì wọn fẹ́ máa ìbára wọn ló kọjá bẹ́ẹ̀ ni mò ń rí àwọn olólùfẹ́ ọlọ́pẹ́ aláàjì ẹ máa ṣe tí lọ a máa ṣàwọn ní fún yín lówó ẹ̀ẹ́dẹ̀ tọrọ owó fúnra yín ẹ fẹ́ fi yanjú sí ọlọ́dẹ àwọn dẹ̀ rí bí tẹ̀ náwó sí ìyẹn ló fẹ́ ìjáde tòní ẹ wo kànga yẹn rẹ omi yẹn rẹ jàre. omi yẹn lélẹ́yìí omi mọ́sáàsì wa tá a ní ẹnìkan gbé bọ́ọ̀ fún wa òun lélẹ́yìí àmọ́ ìstọ̀ rẹ̀ pa ìstọ̀ rẹ̀ ní ara páìpù ní ara machine ní ó ní àwa náà níbi 5 something àmọ́ lọ́n ti yanjú ẹ o a jẹ gbèsè better life lórí ẹ o bẹ́ẹ̀ ṣe ń wo omi yìí o
àjẹ gbèsè better life lórí rẹ̀ o àwọn olóríire náà ni wọ́n sọ̀rọ̀ ni wọ́n ṣùgbà wa owó tẹ́ ẹ dá fún wa náà ìní owó táwa ná sí owó tẹ́ ẹ dá fún wa náà lánàá owó tẹ́ ẹ dá fún wa náà lánàá ó lẹ̀ ń wò yẹn wọ́n ti gbé kele lórí lónìí ọ̀rọ̀ mọ́sálásí yín yìí mọ́sálásí lọ́wọ́ kù bọ́dọ̀ wọn ṣe bá ní blaster àti glass táǹsọ̀ ẹ̀pà fẹ́ ṣe ó ti kan bẹ̀ báyìí gbogbo ẹ̀yin olóríire ẹ̀yin alálùbáríkà afẹ́kẹ́ bá ní dá sí ó ti kàn báyìí ìwọ̀n owó tá a ṣàjọ ń tá a fi ṣe lẹ́ ń wò wọ́n ń tá a fi ṣe torí bí ọ̀rọ̀ ìsìláàmù dé nìsín àwọn kan gba owó wọn kò dàpọ̀ bùkátà mi ló fi gbọ́nú ayé wọn pé ọ̀bá dẹ̀ ti fẹ́ kó kọ̀ wọ́n bàjẹ́. mọ́sáàsì ni ẹbí ọ̀bá ti fẹ́ kó kọ̀ wọ́n bàjẹ́ ó ní láti sọ̀rọ̀ ẹ̀ eric mọ́sáàsì yínú blaster tá a la fẹ́ blaster àti gíláàsì gbogbo wọn náà tó bá fẹ́ dá sí tọ́lọ́hún ìwọ̀n ogún owó tí ń bẹ́ẹ̀lẹ̀ àti fi yanjú omi yìí èyí tó kù odidi èèyàn kẹsẹ́ di 200,000 tàbá mi lọ ra ẹjẹ mọ́sẹ̀ inú rẹ̀ àkáǹtì nọ́mbà rẹ̀ ìwọ náà tó bá ó ti kan blaster báyìí bọ́lọ̀ ń bá rí kájẹ́ kéyìn orí ẹ̀rí kó gbogbo àwọn ètò tá à ń ṣe ni mò ń nà síta fún yín gbogbo wọn náà tó bá jó onínúdùn ọlọ́rẹ ẹ bá ní dá sí tọlọ́hun ọlọ́run bá ní ṣe nìkọ̀ọ̀kan lẹ́sùn olórí ọlápẹ́lẹ́ àlùkùrìàn àkáǹtì nọ́mbà wa nìyẹn wọ́n ti parí omi tí ń ṣe yà gbogbo anybody tí ń ṣàlùwàlà fún àwọn ará àdúgbò gan láǹfààní ààyè táwọn náà ti máa pọn mi ń gbọ́ jẹ́ pé ẹ̀yin olóríire náà lẹ́bùn wa àdẹ gbọ́dọ̀ fi sáhún àwọn ààyè ibi tá a tún fẹ́ fa páìpù gan lọ́tún wà tí ó jẹ́ àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ládùúgbò ládàá rẹ̀ kọ́ máa bá gbogbo èyí tẹ́ ṣùgbọ́n ọlọ́run lára wa gbogbo iye tí ọmọ mú mi náà ifá àtẹ̀tí bá ń dà lẹ̀. ọlọ́run tó yìn ọmọ alájà àwọn tá a nídìí ní ìsinmi tá a fẹ́ fi blaster mọ́sáàsì yìí sódìé wọ́n lálo tán símẹ́ǹtì méjì àlò símẹ́ǹtì tán méjì báàgì símẹ́ǹtì kan wọ́n dẹ̀ ń tà ní 8,000 ẹgbẹ̀rún mẹ́jọ. símẹ́ǹtì ta ní ìdìgẹ́ 320,000 ní símẹ́ǹtì ta ní ìdì símẹ́ǹtì ta ní ìdì 320,000 mo rẹ̀ bẹ́ẹ̀ gbọ́ bíríkìlà tí ó ṣiṣẹ́ ló wọ́n gba 100,000 ọjọ́ 420 àádẹ́jà lóòdù yanrìn blaster mẹ́ta sí mẹ́rin ni wọ́n ní kájá mo ní àkọ́kọ́ já mẹ́ta náà tí ọ̀bọ̀ wá tó àmọ̀mọ́ kí ni tó tún kàn 90,000 nìyẹn. gbogbo ẹ̀ láti jẹ́ 510,000 la nídìí pẹ̀lú blaster oní gíláàsì wa tí dẹ̀ bá ní ṣe gíláàsì mọ́sáàsì wọn àti sanwó tí ẹ̀ kú 150 inú 4+ ẹ̀yin náà lẹ dáwọ́ ẹ̀ fún wa owó rẹ̀ ti kú 150,000 on gíláàsì owó ẹ̀ ti kú 150,000 tá a bá jẹ́ pọ̀ gbogbo tá a nídìí 660,000 gbogbo tá a nídìí ọlọ́run tó yìn ọmọ alájà gbogbo tá a nídìí jẹ́ 660,000 660,000 ní gbogbo tá a nídìí
fún blaster àti kákó gíláàsì yẹn sí tá a bá wá yanjú yẹn tán a ṣe máa sọ̀rọ̀ nípa sílì àti tiles àwọn àgbàlagbà wọn ní ìkọ̀ọ̀kan la yọ sẹ̀lẹ́kù kọ́lọ́njọ kọ́ bá ní yọ orí ẹ̀ gbogbo àwọn kan náà ni wọ́n bá débi ó dé yìí nígbà tá a nídìí páànù bọ́ọ̀dù 16 ara bọ́ọ̀dù kan 60,000 obìnrin béèrè kọ́lọ́njọ kọ́ mọ́ bá tó yà wá náà jẹ́ bọ́ọ̀dù mẹ́jọ ni wọ́n rà fún wa 480,000 nìyá náà rà àwọn èèyàn dẹ̀ ṣùgbà wa nígbà tá a bẹ géètì ti wà lẹ́nu ọ̀nà mẹ́sàásì yẹn o ara géètì mẹ́tẹ̀ẹ̀ta ní 450,000 èèyàn kan ló kó 600 fún wa 600,000 èèyàn kan ló kó lẹ̀ èèyàn kan ló kó 600,000 lẹ̀ ara géètì ń bẹ balance tó kù àfikún owó gbígbàfẹ́ kan mẹ́sàásì ìwọ náà gbogbo tọ́lọ̀ ń bá bùn wọn náà gbogbo tá a nídìí jẹ́ 660,000 660,000 ní gbogbo tó kù táàbí láǹfààní àti yanjú blaster àti onígíláàsì tó wó rẹ̀ kù 150 inshallah omi ti dúró omi lẹ̀ ń wò yẹn o omi ti dúró líyùn fíkísù sáàtì mi sáàtì wọ́n mọ̀ ń kúdìrà fàlìyùn fíkí mi máa ta kù lọ́ọ̀ gbogbo ẹni tọ́nà bá bùkún wọn náà bùkún sí ọlọ́run ẹnì kan ò ní júùnù kọ́ mọ́ rí o. Allahu Akbar ọlọ́run tó yìn ọmọ alájà wọ́n ní pẹ̀lú ògo ọlọ́pàá wọn sẹ́ndì sí wa lọ́la ẹ ní dolo sí o ẹ ní dẹni àná ìbùkún ọlọ́run túbọ̀ máa bá ń jẹ́ tí àánú ọlọ́run sì jókòó tì yín yóò wá lọ ọpọlọ ńlẹfẹ fún ọlọ́wọ́ bá ránṣẹ́ àánú ẹ̀ sí ẹ ní ráre aṣọ yìí yóò ní ya ọlọ́run ọlá pé Muhammad lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ó ní man bana lillahi baytan bana Allahu lahu fil yawmil qiyamati fil jannati man bana lillahi baytan ẹni tó bá ra bí blọọkù kan fọ́lọ́run tó náà fowó rẹ̀ kó owó ilé Ọlọ́run bàná láwùláwù yóò mọlẹ kìyàmà fílíjà nẹtì tó bá dijọ́ gbèdé àlìkìyàmà Ọlọ́run lòun ó fún ní ààyè nínú àlìjẹnà Ọlọ́run lòun ó ṣe kí ni ó fún láàyè nínú àlìjẹnà gbogbo ẹ̀yin tẹ́ ẹ kún Ọlọ́run lọdẹ bí ó dé yìí Ọlọ́run mọ tún yín láṣìírí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣèkú lọ́wọ́ tómi fi jókòó nígbà tó kẹ́ bí bọ́ǹbù ẹ̀mí mi pin alájà Ọlábísí Ọlọ́run mẹ́jọ dẹni àná mẹ́jọ dolùsí láíláí má dẹ̀dàmú sí ẹ gbogbo ọmọ rẹ pátá ni kọ́lọ́njú ọyàn kan yẹnjú kan yàre ọlá abọ́lọ́ ń ṣe tó nu ọlá rẹ̀ odidi owó làlájà fi kún wa lọ́wọ́ ó tún wá lọ kẹwàá tó kú máa ṣe é jẹ tá a gbẹ̀nú ẹ̀ á lẹ̀ tẹ́sí àárọ̀ pẹ́ẹ́pù àràké olólùfẹ́ ọlọ́nkan lára mi náà bá tún sẹ́ni 200,000 alájẹ gbà pé torí pé a rí pé nǹkan kọ̀yàwó gbogbo tẹ̀sí lẹ́ fi hàn sáyé bó ti sẹ́ni 200,000 bẹ́yà ẹ lọ ra màsín wá ara màsín abá tó lọ ra ike ẹnìkan náà tún change lọ ẹnìkan tún sẹ́ni 100,000 abá jẹ gbogbo ẹ̀ pọ̀ ìlódò dídì gbogbo ẹ̀yin tẹ́ ń kó iṣẹ́ ọlọ́mọdé bọ́ọ̀rà rẹ o ọlá àbọ́lọ̀ ń ṣètò gbogbo tí ń jẹ́dùn ọkàn ẹnì kọ̀ọ̀kan náà Olódùmarè alágbára bá ní sọ́dí dùnú ọlá àmọ́ insha Allah ọlá quwwata illa ibi ó dénú o tí wọn náà bá ní tọ́ ọbẹ̀ fi dá sí tọ́lọ́hún àkáàtì náà balẹ̀ ń wò yẹn. Allah akbar ọmọ ilé fún mi lọ́lá àbúrò ní sẹ́yìn wọ́n ti fún wa ní 20,000 naira ọmọ ilé fún mi lọ́lá jazakumullahu khairan ọlọ́run ní jẹ́ dolo sí o. ẹ ló gbé kọ̀ rẹ ka mẹ́sẹ̀gì tí mo sẹ́yìn sí. alájà wọ ọmọlára ọlọ́run ní jẹ́ dẹni àná ọlá àbọ́lọ̀ ń ṣètò owó 20,000 naira ó ti wọlé ọlọ́run bá ń fi dá 20 million padà fún yín ọlọ́run fi dá 20 million padà fún yín
Ọlọ́run fi dá 20 million padà fún yín Ọlọ́run fi dá 20 million padà fún yín torí pé Al-Qur'an Olúwa ni máa ń jáde asánẹ̀tì fọlá aṣírú ní àmùsálìá Olúwa ní ẹni tó bá ṣe dáadáa kan 10 la fi dá padà láàyè mi Olúwa tó wá ní àdì àfọ́n mùdá àfátà ni àdìpèlé lérí àdìpèlé ni wọ́n fi dá padà fẹ́ lómi gbogbo yẹ̀yìn tẹ́ ń kó iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ láti jẹ ta wá dànù dòní Ọlọ́run má dojú ti ẹnì kankan nù yín o ẹ rí i pé owó náà ti dín 20,000 báwọn inshallah ó ti dín 20,000 owó náà ti dín 20,000 ó ti ń ṣe ó ti ń ṣe ó ti ń ṣe. owó náà ti dín 20,000 ó ti kù 646 ó ti kù 646 inshallah Ọlọ́run kọjọ kó bá ní sẹ́lẹ̀sán olóore o Ọlọ́run ní rẹ̀ ní kankan wá láre gbogbo tọ́lọ́run bá bùn wọ́n náà tó lè fi kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ omi lè rí tẹ́lọ̀ ti yanjú yẹn ló ti yanjú yẹn tí ó ti yé kákó kéne yínyín sí kí gbogbo kọ́sẹ́ẹ̀tì ni Ọlọ́run ní dẹ́ni kankan wá láàmú láàkọ́lá Al-Qur'an ilé tá a kọ́ kalẹ̀ ilé ńlé ni o wàlé ọkọ̀ tá ń gùn ọkọ̀ ọlọ́kọ̀ ni aṣọ tá a kó nu kọ́ńbọ̀dù aṣọ aláṣọ ni èyí tá a wọ̀ sọ́rùn gẹ́gẹ́ tí a ní níwọ̀nba ọwọ́ sọ ni ta ló sọ fún ọ kú wọ́n lọ́bọ gbogbo ẹni tó wà ní àjọ ọlọ́jà délé pé ọlá àpọ́nlé Al-Qur'an ẹni ó wà nílé gan ọlọ́mọdé àbọ̀ ọ̀rá re ọlá máa ń ṣe ọlọ́run láàkú wọ́tá yìí lábìláì gbogbo wọn náà tí Ọlọ́run bá bùkún tó fẹ́ dá sí tọ́lọ́run ẹjẹ́ àjọ jùnú ká lè jọ rí e àti mọ́ni ìdákàtú rọ́fù bí gbogbo tí bá ń bẹ lọ́wọ́ tiwọn náà tó ní tẹlifíṣẹ̀ tọ́lọ́run ṣé kí wọ́n máa mẹ́ẹ̀ ìwọ náà nàálẹ̀ jẹ́ kí bẹ̀rù Ọlọ́run wà gbá yẹ. Inshallah Rahman orí ibi tí a wà nìyẹn gbogbo ọ̀nà tó bá fẹ́ dá sí tọ́lọ́run pẹ̀lú ògo tọ́lọ́run ó kù ìṣẹ́jú 4 tá fi close program yẹn bẹ́ yẹn gbogbo ẹ̀tọ́ náà bá tún ṣalábàápàdé life yìí ibi tí nǹkan dé dúró la ṣàlàyé yìí lórí ọ̀rọ̀ mọ́ṣáláṣí wa àti láǹfààní àti ṣe blaster omi tí wọ́n gbé fún wa yìí àwọn ànáwó tó kọ́ sí wa ó fàwárọ̀ díẹ̀ àmọ́ lọ́n ti yanjú ẹ̀ àti wàá múra láti ṣe blaster báyìí a dẹ̀ ní di 660,000 660,000 tọ́rọ àti sẹ́nu owó tí ẹ̀yin èèyàn dáfà náà láti fi sẹ́nu owó gíláàsì 150 péré lówó gíláàsì kù ló jẹ́ pé 660 péré lókù tí a need kọ́lọ́ ọjọ́ kó bá ní ṣe o
gbogbo ẹ̀yin tẹ́ ran Islam lọ́wọ́ tẹ́ ran ọmọlàkejì lọ́wọ́ ọlọ́ba ránṣẹ́ àánú ẹ̀sẹ̀ yìí náà má jẹ́ dààmú má jẹ́ ráre má jẹ́ pàdé wàhálà ọlá insha Allah la quwwata illa billah. àbá wa ọlọ́run tó yìn ọmọ alájà ẹ ṣeun a máa retí mẹ́sẹ̀jì yín lọ́la àtàwọn àtẹ̀yìn ọlọ́run sọ àjọlá lọ insha Allah rahman bí ètò ó ṣe mọ ní èní nìyẹn gbogbo ọ̀nà tó bá fẹ́ ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́ ẹjá àjọ máa bọ̀ ẹjá àjọ máa bọ̀ ẹjá àjọ máa bọ̀ ẹ bá ń gbọ́ ọba àmọ́lú ìdí ẹ̀. Oyè bá mi dínú ilé agbára Ajimudeen Managing Director CEO Waterway Authority Newa. Quase. Gbogbo wọn náà tó bá fẹ́ dá sí tọ́lọ́run account number nìyẹn First Bank account 3038980867 account number ló ń wò yẹn fún ìkúnlọ́wọ́ mọ́ṣáláṣí ìgbésí ọlọ́run lárugẹ ga omi báwo tí wọ́n gbé fún alẹ́ tí ń wò tó ti domi yẹn àmọ́ ọ̀rọ̀ bá ṣe blaster mọ́ṣáláṣí àti glass First Bank account number ló ń wò yẹn 3038980867 liyun fiki su saati min saati wa man kudira fa liyun fiki mimma taqullah gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá bò tó náà bá lè tó lè yá ọlọ́run dẹ̀dẹ̀ ni kò ní ládàá o ọlọ́run sẹ́nu kọ̀ọ̀kan wà lẹ́sọ̀ olóore ọlọ́run insha Allah la quwwata illa billah. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.